ní kúkúrú a kí gbogbo wa bó sì kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ aṣáájú mi nílànà ti ẹ̀kọ́ yìí tí ẹ sì rè wá lórí kí a wúlò fún àwùjọ nípa níta bá kọ́ inú ẹ̀kọ́ yìí. Mo kí gbogbo ẹ̀yin àhímà, ẹ̀yin duat, ẹ̀yin parafisa, ẹ̀yin dakatira, ẹ̀yin àgbààgbà wa, àwọn duati Allah tí wọ́n ń pèpè sójú ẹ̀lẹ́sìn Ọlọ́run ní janubu Nàìjíríà àti ní àpapọ̀ Nàìjíríà. Ìjókòó Multaqal Ahibba yìí kò wá fún nǹkan mìíràn gẹ́gẹ́ bí mo ti máa ń gbé sórí majmu'u kínní wa kí là ń pè bẹ́ẹ̀ lórí platform wa ipe kìí ṣe kí kákan pàdé lásán kákan sọ pé a jẹ kí n lásán àbá túká àbá mara eŋti ìjókòó yìí wà fún ni kí la fẹ́ gbèsè fún ẹ̀sìn wa ẹ̀kọ́ tá a kọ́ bó ló ti fẹ́ wúlò làwùjọ ti fẹ́ wúlò nípa rẹ̀ ní gbogbo ọ̀nà mo mí pẹ̀lú gbogbo ọ̀nà a ní àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ológun nù wa tí wọ́n kọ́ wa jáde mo mí nìyí pé àwọn ni wọ́n rè wá wọ́n kọ́ alẹ́ kọ́ Islam mo mí ni o ká má sì mí gbọ́ pé wọ́n rí à lórí ká má jagun o lórí bí associate professor Dr. dikira ti sọ ní ìsìn ọ jẹ́ nànẹ́ nítorí náà a nínú wa ọ̀nà wo ni jí ọ̀dọ́ wọn fi wúlò fún Islam a ní àwọn tó jẹ́ pé Ọlọ́run ti ní wọ́n kọ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde lóríṣiríṣi ọ̀nà wo ni àwọn tí wọ́n kọ́ tí wọ́n rè ọ̀nà wo wọ́n fi wúlò fẹ́sìn a ní àwọn tó jẹ́ yí pé inú yunifásitì wọn wà ọ̀nà wo ni wọ́n fi wúlò fẹ́sìn àtàwọn tí wọ́n rè yunifásitì wọn aláwọn tó jẹ́ pé ntọ́lọ́run fún ni ọpọlọ ẹ̀kọ́ nípa bó láti ṣòwò ọ̀nà wo ni a fi gbà lò wọ́n tó jẹ́ yí pé àwa náà ò ní láàkì nípa òwò ṣíṣe inú ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí náà ìjókòó yìí wà tó jẹ́ yí pé ìjókòó tó ní hádàfù ẹ̀ ni a fẹ́ fi máa gbé ìsìláàmù ga a sì fẹ́ fi máa tan ìsìláàmù tòótọ́ ká ṣùgbọ́n pẹ̀lú ṣàrtù kan òun náà ni àdáwà aliwasatiya alimọ̀tàdìlà iná ni ọjà pé bọ́ọ̀lù ọ̀hún àti ànábì ẹ̀ ti fẹ́ wakadhalika ja'alnakum ummatan wasatan kí ọlọ́ọ̀bá dákun kọ́ bá ní kí gbogbo wa káàbọ̀ sí ìjókòó yìí àtúnbẹ̀lẹ̀ ọba bó ti dá wa padà bó ti ní ká wá síbí kó dá wa padà lọ́sọ́dọ̀ àwọn kó dá wa padà sí ibi tá a ti wá oríṣiríṣi yẹn bàbá láàyè lóríṣiríṣi ń jà nóbù Nàìjíríà yìí kódà mo ti rí kanú àwọn àfa àwa tó yẹ pé Àbújá wọn ti wá fún ìjókòó yìí tẹ́jọ́ kọ́kọ́ sọ mi tẹ́lẹ̀ pé bóyá làwọn ò fi wá nítorí kíni PhD táwọn ń ṣe àǹfẹ́ yẹn jù nǹkan kan ṣùgbọ́n àwọn ó tún gbìyànjú láti wá Àbújá òun náà ni bàbá wa láti Ọ̀fà tí ń bẹ l'Àbújá kí là ń pè rẹpẹtẹ àbí ẹ bá mi sọkọ Jaburata àtàwọn bàbá wa náà látọ̀fà tí wọ́n wá bẹ́ẹ̀ ni gbogbo àwọn bàbá mi tẹ́ wá láti Ìlọrin láti Ìbàdàn láti bí Abẹ́òkúta àti ní bàbá mufti Abẹ́òkúta àná ti ń dé àwọn aṣáájú wa nìyẹn láti Ìjẹ̀bú-Igbó ẹ̀sìn lẹ́yìn ọlọ́ba kókì wa káàbọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.